Hello. Hello. Ẹ káalẹ́ sà. Ẹ káalẹ́ mà, ẹ ti wà lórí afẹ́fẹ́ kílẹ̀ ńlá kọjá mà. Ẹ jọ̀ọ́ sà, ọ̀rọ̀ èmi àti ọkọ ni mo fẹ́ sọ mà sà. À ń gbọ́ yín mà. Ẹ sà. Wọ́n bá fẹ́ wá sí ọ̀dọ̀ wa náà máa ń dé sí tẹ́lẹ̀. Mo kàn nọ́tìsì pé ọ̀dọ̀ àbúrò nìkan náà lè sí. Mo kọ́ wá sọ́dọ̀ wa níjọ́ ọdún, wọ́n dẹ̀ padà lọ́jọ́ yẹn gangan. Bọ̀ kó tó dìgbà yẹn ni àti àbúrò ọkọ mi kan, àjọ ní ìsànkáni kékeré kan. So wọ́n kàn ṣàlàyé àwọn ọ̀rọ̀ yẹn fún mọ́mí wọn gbà tí wọ́n délé. So mo wá expect pé kí wọ́n pè mí kí wọ́n tẹ̀ lọ́wọ́ tèmi pé báwo lọ̀rọ̀ ṣe jẹ́ kémi náà lè ṣàlàyé fún wọn. So wọn ò pè mí, wọn ò ṣe kankan. Wọ́n á rí pọ́kọ́ mi náà wá ń bínú. Wọn ò sọ fún mi pé àwọn ń bínú, mo sáré nínú ìwà wọn pé wọ́n ń bínú sí ọ̀rọ̀ yẹn. Mo wá pè wọ́n pé ọ̀rọ̀ yìí kì í ṣe mi àti yín lájọ fa ọ̀rọ̀ pẹ́ẹ́dẹ̀ mọ̀ pé mi ì jẹ̀bi pẹ̀lú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ yìí. Ó yẹ kí ẹni mọ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ mi àti àwọn ọmọ mi parí ìjà nǹkan kan. Mo sáré pé wọn sọ nǹkan kan, wọn ṣe nǹkan kan. Tó bó ṣe díjọ́ kejì ọdún ní kọ́ọ̀pù wọn pé mo ní tuntun ní pé ẹ kú ìrìn àná nǹkan kan bẹ́ẹ̀ yẹn. Tó àtìgbà yẹn mi ìdẹ̀ rí wọn lọ́dọ̀ mi. So mo wọ́n fẹ́ béèrè pé ṣé kí n lọ bá wọn, kí n lọ bẹ̀ wọ́n ni àbí kí n rọra jókòó ni kí n máa wò wọ́n ràn. Ṣé ìyá ọkọ yín lẹ̀ ń sọ báyìí àbẹ́gbọ́ ọkọ àbábúrò ọkọ yín lẹ̀ ń sọ báyìí? Gbogbo wọn pátápátá àti ìyá ọkọ mi àti àwọn àbúrò ọkọ mi tó rọ́kọ mi ní husband. Àbúrò ọkọ yín tẹ̀sán yẹn ṣóbìnrin náà bọ́kùnrin? Ọkùnrin. Kí ló ṣẹlẹ̀ láàrin ẹ̀yin méjèèjì? Ó ń ṣe òun gangan lè ní àti ẹjọ́ farapọ̀. Last born àti second to the last wọ́n wá ṣe introduction ní Ìbàdàn bí. So ọjọ́ yẹn ọkọ mi wá ń jáde. Mo wá ń sọ fún wọn pé ẹ̀ ń jáde ẹ̀ fi nǹkan kan sílẹ̀ pé káàdì ọkùnrin tiẹ̀ tí máa wà tá wà nílára láìkí ń fi nǹkan kan sílẹ̀ pé àwọn tó wà nílé pé ṣé wọn ò ní jẹ́ nǹkan ní mo dẹ̀ ti ṣe wọn tágbára níká. So bá ṣe wá jọ ń sọ̀rọ̀ yẹn lọ́wọ́ táwọn wá jáde. So mo wá pé ẹnìkan ní tòsí ọ̀dọ̀ wa kókó wá mi ra nǹkan tán lè jẹ wá. So bá wọn ṣe wá ra nǹkan yẹn dé mo wá gbé fún àbúrò ọkọ mi wá lòun ò jẹ pé òun kì í ṣe ọmọ àfọ̀rọ̀jẹ mo wá ní pé bíi ti báwo ní báyìí fún àtọ́ wá ní pé òun gbọ́ngbà tẹ́mi àtọkọ mi jọ ń sọ̀rọ̀ yìí pé kò sóúnjẹ ńlé kò sí kìíní kan mo ní mi àtọkọ mi là ń sọ̀rọ̀ pé mi dá sí yín tó dáa ẹ má bínú nǹkan kan bẹ́yẹn kí ṣé nítorí pé mo lọ rà pé kò sí mọ́ọ̀chì lọ́wọ́ mi ní nǹkan kan bẹ́yẹn ó wá lóun ti jẹun wọ́n á ní kí ilẹ̀ jẹ́ ó ní ẹ̀gbọ́n òun bóun ra búrẹ́dì bọ̀ pé búrẹ́dì yẹn ni òun jẹ wọ́n ṣe tí máa dáná lọ́mọ àṣẹ́sọ̀ fún mi pé jẹ ni ó ṣá lóun ò jẹ tòmí ṣàfi wọ́n sílẹ̀ nílé ní jáde lọ ṣùgbọ́n tí mo dé lálẹ́ mo ṣàyẹ̀ pé ti pé kí wọ́n wọlé kan wọlé gbàtàn tẹ̀lé mo dáná wọn jẹun bóyá láàárọ̀ ọjọ́ kejì wọn ṣe lọ sí ibi tán ti wá padà nìyẹn kò ju ọ̀rọ̀ yẹn ní òjù bẹ́ẹ̀ yẹn náà lọ. Ṣé òjù bá yẹn lọ? Bẹ́ẹ̀ ni sà. Ẹ ṣe pẹ̀lú agbára Ọlọ́run ilé yín ò ní gbóná mọ́ yín márèjì yín ò dẹ̀ ní dàrú. Ọkọ yín kí ni èjì wọn? Wọ́n ti pé bíi 48. Kí ni èjì tí yín mà? Èmi 44. Márèjì yín ti pọ́dún mélòó? A ti pé 22 years báyìí. 22. Irú tó lè ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ rí láyé. Àbí bẹ́ẹ̀ kọ́? Bẹ́ẹ̀ni. Ìfẹ́ wà láàrin yín tẹ́lẹ̀ àtàwọn àbúrò ọkọ yín yẹn àti màmá náà tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ni. Kó tó di pé n tó ṣẹlẹ̀ ìṣẹlẹ̀ àbí? Bẹ́ẹ̀ni sà. Marriage Ọlọ́run marriage san lórí gan Ọlọ́run bá tẹ́lẹ̀ rí. Ilé yìí ò ní dàrú lẹ́gàn wọ́n tẹ́ máa ṣe. Bẹ́ẹ̀ni sà. Ṣe rí mi fẹ́ sọ púpọ̀ nǹkan ọ̀rọ̀ kọ yín torí ọkọ yín lẹ kó gba wájú ilé kó gbọ́ ìyẹn kò lé kó bá yín sẹ́ẹ̀tì gbogbo ọ̀rọ̀ yẹn pátápátá ọkọ yín ni ibò tún làkọ́ bí wọn ló yẹ kí kàn ṣe gbogbo yẹn kàn yanjú ẹ̀ kí ó kálukú rẹ́rìn síra wọn kó dẹ̀ tán síbẹ̀ ṣó ti yẹ yín mà ṣùgbọ́n ó túmọ̀ sí wípé inú gan bí ọkọ yín sí yín bóyá ni òjé kan gbé ìgbésẹ̀ yẹn bóyá bẹ́ẹ̀ ṣe gbọ́rọ̀ yẹn kalẹ̀ bí wọn nínú ni ò jẹ́ kí wọ́n lè gbé ìgbésẹ̀ yẹn ṣe mọ̀ nígbà tẹ́yìn náà ń bínú tẹ́ ń gbọ́rọ̀ kalẹ̀ ńgbà yẹn ẹ̀yin náà ẹ̀ ní mọ̀ pé ẹ ti fakọ sí ọ̀rọ̀ yẹn jù àbí bẹ́ẹ̀ kọ́ ẹ pé inú òbí lẹ ti pé sọ inú kanra inú pé mi náà ò ní mọ̀ọ́sì lọ́wọ́ náà àbí ńgbòjú yín wálẹ̀ ń sìn ilẹ̀ ẹsẹ̀ ń ṣe ń gbọ́rọ̀ kalẹ̀ fẹ́mi àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ ṣe ń gbé kalẹ̀ yìí bẹ́ẹ̀ ṣe sọ fún wọn kọ́ yẹn àbí bẹ́ẹ̀ kọ́ mà. ẹ máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀. ẹ wàá mọ tẹ́ ẹ ṣe ẹ mọ tẹ́ ẹ máa ṣe ẹ ṣàgbọ́n tèmi ilé yín ò ní dàrú ẹ kì í ṣọmọ kékeré nínú marriage mọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ó tó jọ mẹ́ta tẹ́ ẹ ṣe wed
ọlọ́wà ní sọ àwọn ẹbí ọkọ yín dọ̀tá yín, ẹ̀yin náà ní dọ̀tá wọn. Àmín sà. Àmín sà. Ẹ lọ bá ìyá ọkọ yín. Okay sà. Ṣé ẹ gbọ́ mi mà? Ẹ lọ bá ìyá ọkọ yín, àwọn tẹ́ ẹ fẹ́ nìyẹn. Mọ́mì, mo notice pé nǹkan báyìí ṣẹlẹ̀. Ẹ̀yin lẹ bí mi o. Ẹ ń bẹ́ ṣe gbé kalẹ̀. Ẹ̀yin lẹ mọ irú rapport tó wà láàrin ẹ̀yin méjèèjì tẹ́lẹ̀tẹ́lẹ̀. Ẹ lọ bá ìyá ọkọ yín, ẹ settle amicably. So ti yé yín mà, tọ́rọ̀ bá ti ń pẹ́ lè máa ń gbọ́n sí ni. Ọ̀nà yín sì jìn, ẹ̀yin 44, ọkọ 48. Ọ̀nà yín sì jìn nínú ayé. Ìfẹ́ tó ti wà ní òdílé wọn ló ń jẹ́ kó bàjẹ́. Ṣé màmá ọkọ yín sì lọ́kọ? Rárá sà. Ṣé mọ̀ pé ẹni ṣe bẹ́yẹn a máa gbọ́n sí ni, torí màmá ń sìn yín, màmá ò lápọn mọ́. Nǹkan ọmọ wọn bá sọ náà máa gbọ́, ó dẹ̀ ná mà bẹ́ẹ̀. Tí arúgbó bá ti darúgbó dé stage kan tí ò bá tẹ́tí sí àwọn ọmọ rẹ̀ mọ́, ebi ọ̀pá. Kó ní gbìngbìnìkìn kan lókè pẹ̀, kó ní gbìngbìnìkìn yóò dé stage kan tọ́lọ́run bá tí ì lù pa, yóò ṣèrànràn ọmọ ni pé ó yẹ bá ń lọ sí báǹkì lọ gbowó wá. Paul ṣé mò ń sọ̀rọ̀? Ẹ bá ń lọ sọ́jà lọ ṣe báyìí wá. Tí ò bá ráwọn èèyàn rán gbà yẹn, owó tó ní gangba yẹn á wà useless, kò ní wúlò fún un. Nípa ìdí èyí, ẹ lọ bá màmá. Ẹ gbọ́dọ̀ màmá wọlé sọ́dọ̀ àwọn àbúrò ọkọ yín kẹjọ sọ̀rọ̀ kó owó tán síbẹ̀. Ẹ mọ̀ jẹ́ nǹkan tí ó tó nǹkan kó ba fámìlì yín jẹ́. Sọ̀rọ̀ mi ti yé yín sìn. Báàrin yẹn ṣe jẹ́ nìyẹn. Àwọn gan ni wọ́n pọ̀ mọ́ wọn. Àbúrò gan ni ó pẹ̀gbọ́n ẹ̀ pé àbọ̀dá mi ẹ wò ó. Ẹ̀yìn yẹn ti tán nìyẹn jàre yẹn, torí yẹn wà ní kinní kankan bẹ́yẹn. Ó tán síbẹ̀ nìyẹn. Sọ̀rọ̀ mi ti yé yín mà. Ẹ ṣẹ́tù ẹ̀ báyìí, wọ́n á tún he yín ní ẹbí ìbejì nu ẹ bá pòrò mẹ́ni ọ̀wọ́ kó wá ṣe ní mi. Ilé yín ò ní dàrú. Àmì ẹ ṣe kẹsà. Ẹ ní sì kí ẹ mọ̀ ọmọ ṣe lágbára Ọlọ́run. Àmín mà.